ká sani yóò ṣe wọn ká ó ká wá nìyẹn bá wá sí. ó bàbá onílò oko ṣe kájà ọsà àṣírí ìyànṣẹ́ ọ̀gá ó bàbá onílò oko ṣe kájà ọsà ní oko ọ̀gá ẹ̀gbọ́n tàbí kí akéde wá ẹ̀gbọ́n tàbí kí akéde kájà ọsà oṣù àdéhùn nínú ìrìnkò kùsù ìjọba fẹ́ sùn ìyàtọ̀ yìí ọmọ àbókí àmẹ́rà òun. ṣùgbọ́n Facebook kò ṣe. ọmọ àbókí action ẹ̀yìn ṣe. ọmọ tàmẹ́dì action mo ṣe wá sí ẹni. ọmọ àmẹ́dì ọmọ mi ni. ilé aṣọ ìdáyà. àwọn sáfù ìyáni olè kájà ń ta o. ẹjẹ aláwọ káàdì oṣù ẹyà bá a sọ ìrora ọ̀tọ̀tọ̀. ẹyẹ owó lórí mi. ọwọ́ ẹjẹ mojú òwúrọ̀ gbé o. ó bẹ̀rẹ̀ dá sọ̀rọ̀ nígbà kò rí ìlànà rẹ̀ mú. kájà sá. kúnlé ọmọ dájú ó ti dàgbé dàrọ. èmi àti bàbá tèmi jẹ́ fúfúlé. ọmọ dájú ó ti dàgbé dàrọ. ẹ̀rọ oníṣòwò tí òru ọjà ní kò tó wá. oníṣòwò tí òru ọjà ní kò tó wá. èyí dàgbà àdógbò tó ti ní ìfìgbà àgbẹ̀gbẹ̀. èyí dàgbà ọ̀dàrúgbó oníyòwò ìfìgbà àgbẹ̀gbẹ̀. ẹ má dáadáa lẹ́kùn ara owó ló ń ta ara ajé ló ń ta ara owó ló ń ta kájà ń sọ ọ̀dọ́mọdé ọ̀dọ́mọdé àgbàlagbà olórí àgbàlagbà ẹgbà tó sọ̀rọ̀ tí wọ́n ń wí. àbọ̀ ọ̀dà àjẹrẹ rẹ̀ ọmọ alájà. aláwọ̀ tá a gbé sọ̀rọ̀ tí wọ́n sọ. bẹ́ẹ̀ àgbà kọrin ẹ̀ tó rí báyìí. mo lé níṣẹ́ ló gbẹ́gbà ẹ̀ mọ́ṣẹ́ mi. ẹ má sọ pé mo ṣòro ẹ má sọ pé mo ṣòro náà. ó wà lọ́wọ́ gbogbo wa ọ̀là ni ò kárí. ìwọ̀n tó kún mẹ́tò ní òótọ́ ẹni lè mọ ní òótọ́ ọ̀rọ̀ owó ọ̀rọ̀ orí ọ̀rẹ́ mi ni aláwọ̀ kádọ́sọ̀ máa bá àjò orí pàdé mi ni ọ̀rẹ́ mẹ́yẹ ọ̀rẹ́ òfẹ́rẹ́ ọ̀rẹ́ òmàdùnmẹ́ ẹ̀dùn rẹ̀ jẹ́ fún ara wọn èmi ò dọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi má dá mi o ọ̀rẹ́ máa ṣe ṣe kí ọ̀rẹ́ o kájà sàn ọ̀rẹ́ máa ṣe ṣe kí ọ̀rẹ́ ọ̀rẹ́ máa ṣe ṣe kájà sàn máa forúkọ ábídí. aláyé ti pẹ́ ń ta bàjẹ́ aláyé ti pẹ́ ń ta mi kájà sá ti máa sọ pé agbára kákáká tó là mí kọrin tiwa àgbàrá ńlá kọjá níta bàbá mọ̀dàbàlábà sáráńkà alágbádá ni a fi kíkà ẹsẹ̀ fún bàbá alágbádá létí àgbádá alágbà tó ta ṣáwá alágbàǹgbà àgbàlagbà lábíọ́lá abíọ́lá aláàgbà ìdá. tí wọ́n sọ pé níbi ni wọ́n bí bàbá bẹ̀rù bàbá bẹ̀rù kì bá mi tàkó tẹ̀lé bàbá bẹ̀rù kì í jó mi kó ní ìlú olóró bí
rábí sanwó òkú fàṣàbí máìjà ọ̀sán tí máa sọ pé jí àtọ̀ nínú ni wọ́n dé àwọn kú àtọ̀ ẹni tó yẹ bá àjọ àjùmọ̀lá kò lè jẹ́ kú àfihàn tó bá ṣàgídí alágídí ò lè jẹ́ kú. tí máa sọ pé èké olè rí àkè ókè lókè kéréké. tí máa sọ pé ẹlẹ́yẹ̀kẹ́ ẹran ẹlẹ́dẹ̀ oúnjẹ jẹlẹjẹ òun ni ìyá jẹ ẹran ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ ó ti pupa ẹran ẹlẹ́dẹ̀. ìjọ ọgbọ́ rírì ìyàrá mi wò ìjọ ọgbọ́ rírì ìyàrá mi wò. ọmọ bàbá owó ẹ̀yẹ ọmọ bàbá owó ẹ̀yẹ ìjọ ọgbọ́ rírì ìyàrá mi wò. ẹjọ́ sọ owó gbọ́ ohun mi lọ́wọ́ múlẹ̀ ọ̀la kájú. àrùtù ọgbọ́dù ìbẹ̀rẹ̀ ní ìfẹ́ ẹ̀gbọ́n lára mi. Pasuma Fuji lẹ́ ń gbọ́. Kájọ́sá Pasuma Fuji lé gbogbo. Kájọ́sá ìbẹ̀rẹ̀ ní bá ti gbogbo. Orúkọ ọmọ nínú kẹ̀lẹ́gbẹ́. Nínú gbọ́ngàn bá ti mú. Ó dàbí ọ̀fọ̀ nígbà ẹni. Ó dàbí ọ̀fọ̀ ní. Ibẹ̀ yẹn sí ẹ̀fẹ̀ yòówù ni. Àwọn alákùnrin. Àwọn kàní ìròyìn kàní ọ̀nà fi òyìn alákòóyìn. Ó bọ́ sí ọ̀rọ̀ ẹsẹ̀ ìwé ti pẹ́gàn. Ẹ̀gbọ́n wọn ní tọ́jú àṣírí ìyẹ̀gbára olóòkè. Tọ́jú ìtara láṣírí ìmọ̀ ní òòrùn kọ̀ọ̀kan rẹ̀. Ọlọ́pàá òòrùn fẹ́ máa ṣe. Mo ti lé olùwà ilẹ̀ òòrùn lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ káàtọ̀ ilẹ̀ òòrùn lẹ́kọ̀ọ́. Àwọn bàdúgbò mi ti wọlé. Gbogbo fèsìwà. Ọmọ mi ni. Àwọn lálọ́dún mi ni yẹn rà sí always. Olóyà sí lẹ́kọ̀ọ́ actor. Àwọn lálọ́dún mi ni yẹn lọ́mọ lè fèsìwà. Bá a tọ́jú láwùn mi, ọkọ̀ ìyàbọ̀ ògbóṣe, ó kárí láwùn mi. Ilé atọ́ mi ti jẹ́ lókoṣe òwò kí ó. Àwọn tá a lè àìsàn sí láti bá àgbẹ̀ sí. Actor, àwọn tá a lè àìsàn sí láti bá àgbẹ̀ sí. Almost àwọn tá a lè àìsàn sí láti bá àgbẹ̀ sí. Àwọn tá a lè àìsàn sí láti bá àgbẹ̀ sí. Owó ọlọ́pàá, ayé bá ara gbà. Àwọn tá a lè àìsàn sí Owó dára tíṣà. Owó jẹ́ dára tíṣà. Àwọn tá a lè àìsàn sí. Owó jẹ́ káka tíṣà. A lè àìsàn sí
Orísun ọmọlé every year 31st every 31st of December lórí tara gángan bá a sí ọ̀rẹ́sẹ̀ inú ọmọlé tí wọ́n. ọlọ́gbọ́gbọ́n ni akẹ́bà akẹ́bà ṣe ká ọ̀sẹ̀. Ambọ̀gà ṣàkérò ìmọ̀ṣọ́ ojú ṣáàkìrù ojú ṣáàkìrù ilé ambọ̀gà mọ́tòdó ṣàkérò ìmọ̀ṣọ́ àwọn ọmọ símúsílẹ̀ òun ọmọ ọmọ ilé ambọ̀gà mọ́tòdó ṣàkérò ilé ṣáàkìrù ní ambọ̀gà òun assignment our husband. Assignment nìyẹn àwọn husband ilé assignment tó ṣe àwọn òtù olùmọ̀lúwà ìfọkànbalẹ̀ alaba ní ọkọ̀ ìgbàdá sí ìfọkànbalẹ̀ ilé finance tó ṣe ìfọkànbalẹ̀ ilé finance tó jẹ́ factor. Finance lóko ọ̀tọ̀ ló ṣe ìrọ̀múlò adájọ́ àgbẹ̀wò ṣe èyí gbọ́dọ̀ bọ́ọ̀lù rẹ̀ ayédáadé squad èyí bá sọ èyí sọ òun ṣe ìfọkànbá àwọn ọmọ ṣe ọlọ́run tó fi wá lọ́wọ́ kan balẹ̀ aláfẹ́ ọlọ́run tó fi wá lọ́wọ́ kan balẹ̀ aláfẹ́ Otu gbogbo báyọ̀ Otu èèyàn bẹ́ẹ̀ ká mi ti ṣe àwọn ọmọ ìṣó aláàtì ká mi ti ṣe àwọn ọmọ ọ̀dọ́ ṣe. ọ̀gá tí ìkan owó elépo dúró àbúlé ẹnu òṣèlú. Aláàtì ká mi ti ṣe àwọn ọmọ ìṣó. Ojú sí ẹ̀sùn okùnrin mú gbọ́dọ́gbọ́dọ́. Ilé kì í ṣe àmú káàkà ẹ̀mọ́ṣẹ́. Aláàtì káàkà mọ̀ jẹ́ tíṣà. Tíṣà ó rò fún ìfàṣẹ. Aláàtì káàkà ó lè yé láńdọ̀gàn àlàwọn tó mú tó ń gbé. Ó ṣe fọ́kẹ́ mú àlíò. Ó ṣe fọ́kẹ́ mú. Fọ́kẹ́ mú àlíò mọ́ṣọ́. Àbúrò ẹ̀kọ́ ìmọ̀ ní ilé mọ́ṣọ́. Aláàtì káàkà ní ìrìnsà rẹ̀ mọ́ṣọ́. Ó káwé kàkà ní ìrìnsà bẹ̀rẹ̀ tó náà mọ́ṣọ́. Kàkà ti ṣàyẹ̀ ọ̀nà òṣèlú. Ọmọ tòkù dìímú ọmọ pásítọ̀ spíkà ọ̀gá kí wá sí ìṣèmọ̀ṣẹ́ ọ̀gá tó sì sí èdè wa káká láti ìyọ̀ ọ̀nà òṣèlú káká rí ìdíjà ìyọ̀ ọ̀nà òbáyọ̀ jọ. Àwọn pírísìpọ̀ yẹ́yẹ́yẹ́ ti bẹ́ lamẹ́ríkà kí wọ́n. Atlanta Georgia máa sọ. Ilé lọ́gà ni wọ́n lè wọ́n ṣe. Tíṣà kàkà. Tíṣà kàkà. Tíṣà kàkà o. Tíṣà kàkà. Ayé tàníù. Odé bàbá mi. Àbúrò bàbá náà ní bàbá oníwèé sí o. Tíṣà kàkà o. Ṣé tíṣà kàkà. Ọmọ lè mọ́mù gbogbo aṣáde. Ọmọ lè mọ́mù gbogbo aṣáde o. Tíṣà kàkà o. Ọ̀gá tàṣí tíṣà kàkà. Ọ̀gá kí wá sí àwọn tààrọ. Ẹbí òkè àwọn owó tì. Tíṣà kàkà o. Èèyàn bá dáká tíṣà kàkà. Gbàdúrà rẹ lọ.
ọ̀gárí tíṣà kákárí tíṣà ọ̀gá kí wá sísù èèyàn làbí ìwé sọ èmi náà kí wá. ilé àríṣe ọmọdé ó ti kọ. àgàgà yá ni wọ́n lè ọmọ tó ń fún dáúdà ọmọ tó ń fún mùsùlùmí ìlú olú ọmọ. àṣàlẹ̀ dáúdà bá a sí. èèyàn ti láwùn ní ọkọ ti yàbọ̀ èèyàn láwùn ní ọkọ ti yàbọ̀ ọ̀gbọ́nṣẹ́ àṣàlẹ̀ dáúdà. ọmọ láti ẹ̀mẹ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀ ọmọ láti ẹ̀mẹ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀ èèyàn tó kọ́ láwùn ní ó ilé láwùn ní ọkọ ti yàbọ̀ ọ̀gbọ́nṣẹ́ sọ́gàdà ẹ̀ṣẹ̀ fún ọkọ̀. Wọ́n mọ̀ nílé ọ̀rọ̀ nítorí ojú sọ́dà ní ìtàgé lójú. Fáwọn onígbà ọ̀rẹ́dẹ̀ ìbáraẹ̀ sí ààyè. Ọmọ alájà ebéèké. Ìdíjúdí dá ọjọ́ ti tọ̀ ìgbà tí dá ọ̀nà ti jọ. Epo ayé tó fi ẹ̀mọ́ tó rà. Àbẹ̀bẹ̀ lọ́gbà èèyàn kan ó mọ̀ ń ṣe presidential dájú pàápàá. Àwọn màmá àti bàbá actor. Àwọn màmá àti bàbá lẹ́kọ̀ọ́ actor. Ọmọ tó bá mọ́ délé láwọn òbí ẹ̀ máa yìn. Ní bàbá àti màmá ẹ̀ máa yìn. Actor mọ́ lọlé. Ẹyẹ àwọn bàbá àti màmá ẹ̀ lọ ṣe tán. Bí ìtúbí kúlẹ̀ làwọn àbájára lójú wọn. Ẹ máa jẹ wọn mọ pẹ́. Ikú òní palẹ́ kan àtàrà yóò mọ yín lọ. Ìyá àtọ̀ ẹ máa jẹ wọn mọ pẹ́. Bàbá àtọ̀ ẹ máa jẹ wọn mọ pẹ́. Màmá lókoso ẹ máa jẹ wọn mọ pẹ́. Láwùrì Ẹ ṣe àdúgbò ẹ̀kú ìnáwó akúlẹ̀ làwọn àbájára lójú wọn. owó ọlọ́pàá ẹgbà wọn lọ. Kì í fọ́n ẹ̀dọ̀ kí máa inú mi o. Orí kì í fọ́n ẹ̀rọ ìwà inú mi o. bàbá ẹ̀dọ̀ kí máa inú mi o. Bíbí ẹ̀mí kọ̀tún gbé ẹgbà kẹfìlú lọ. Òkìkí ó kò ní bá. Òkìkí ó lórí bá ẹ̀rẹ̀kọ́. Òkìkí ó lórí bá. Òkìkí ó lórí bá ẹ̀rẹ̀kọ́. Dárí. Láwọn ẹ̀rẹ̀bẹ̀ lá. Àmì ẹ̀rẹ̀bẹ̀ lá. Owó lè lànà. Àwọn bá yàwó mi ṣòro sí láwọn ẹ̀rẹ̀bẹ̀ lá. Singapore agége presidential graduate. Aṣíwájú ọkùnrin ẹ̀rọ ọmọ ẹ̀ṣẹ́ mẹ́wàá aṣíwájú. Aṣíwájú mi mẹ́yọ́ o. Aṣíwájú mi mẹ́yọ́ ẹ̀ṣẹ́ mẹ́yọ́. Aṣíwájú mi mẹ́yọ́ sẹ́kọ̀ndì. Aṣíwájú mi mẹ́yọ́. Ojú sẹ́kọ̀ndì. Ojú sẹ́kọ̀ndì gbogbo lé. Aṣíwájú mi mẹ́yọ́. Aṣíwájú mi mẹ́yọ́. Aṣíwájú mi mẹ́yọ́.
ọmọ mọ́tò sí àtọ̀ ṣíwájú mi èèyàn ọkùnrin mọ́tò sí. aṣíwájú mi èèyàn èèyàn. àṣetúró dọ́là máa ń sùn òkè ló ń sùn. olè wálẹ̀. àwọn tó máa mọ́rú wá èèyàn bá sí ogún ló sọ aṣíwájú mi èèyàn aṣíwájú mi èèyàn èèyàn. àṣetúró dọ́là máa ń sùn òkè ló wà. àríṣe kílò lórí òkè ló ń sùn. àwọn tí a lù bàbá lù àpọ̀ ó wò lọ́wọ́ èlò òtù òkè ló wà. wọ́n ní kẹ́mi ṣòkò owó wọ́n máa bá yín tọ́jú àwọn ọmọ yín. ẹni òsì ọmọ bú ẹ kò lè síbẹ̀ ọmọ bú ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ bú ẹ. kó má jẹ́ pé mo ti mú lọ owó ọlọ́run ẹ wò dáadáa o ó wà ń bẹ̀. àbúgbé ẹ̀rà ó ti bà adíkẹ́tì ẹ̀mí ṣòkò owó àwọn máa bá yín tọ́jú àwọn ọmọ yín. àfún owó yẹn àwọn máa fi bọ́ wọn lọ. ẹ̀ tí ẹ̀rà àbúgbé ọmọ bú ẹ tàgbà sókè. ṣíwájú ìwé yọ ó wá ṣíwájú ìwé yọ ìyọ. ọmọ bú ẹ tọ́lá máa ń sè. àgàgà tótótó. agbọ́dọ̀ sọ pé òógùn ìwé àwọn ti balẹ̀ agbọ́dọ̀ sọ pé assignment ẹ̀fí mílẹ̀ ìjẹ́ ọgbẹ́dọ̀ ọ̀gá ó ní òtí ìgbè ẹ̀yọ́ tó wọ́n náà. àbúgbé orí lọ́wọ́ lọ́jọ́ àgbọ̀n àgbàdì. assignment àwọn aspect àwọn òtù àwọn aṣíwájú. èso tó sọ àtò bá ló tó kò ní nílẹ̀ àgọ́ lẹ́ẹ̀mọ́. agbákọ̀rọ̀ ẹ̀ tètè tó fi wà náà kọ́. àwọn tábọ̀gà olówó kì í fẹ́ ṣe kíni. ọmọ abẹ́ èèyàn tó ní òòrùn assignment treasurer treasurer gbogbolé alias ayubọ́lóṣù treasurer gbogbolé ọmọ actor treasurer gbogbolé alias ayubọ́lóṣù ó kárí bẹ́ẹ̀ ṣọ́ra gbogbolé àwọn òtún òun ṣe èèyàn gbọ́dọ̀ akẹ́wàdé ọ̀gbẹ́ mẹ́sàn-án àwòtàṣíwájú ẹtọ́jú ẹni ọlámi ìlú ìlú ìwọ̀ṣọ́ ẹ̀tọ́ àpọ́ọ̀gà ẹ̀mọ̀ṣọ́ àwòbálẹ̀ àìná ní gbogbo ìlú ọmọ bálẹ̀ ọmọ bálẹ̀ ẹ̀kọ̀ọ̀kan àìná ní gbogbo ìlú kọ̀ọ̀kan. ọmọ ọgbà ọmọ ọgbẹ́ pátá rẹ̀. ẹṣọ́ àìná àwọn ọmọ bálẹ̀ owó ọlọ́pàá kẹ́ńkẹ́ àìná ìwé pátá ẹrù òótọ́ kẹ́ńkẹ́ dání wọlé àìná nínú ọmọ. àwọn isi kàbákà ọmọ ṣe àwọn isi kàbá kan ẹja ni ìwé pátá ìwé ẹlẹ́rù. African Michael Jackson yọ ẹja ni Abọ́lájí ni kàbá ẹlẹ́ kàbá Bọ́lájí ni kàbá kà. Èmi làjà ní ẹbí mi kàbá kan. Bọ́lájí ọ̀gẹ́rẹ́ kàbá kan. ọmọ fún ẹ bàbá Ọba ṣèkè bọ̀dé ọ̀gẹ́rẹ́ kàbá kan. Oṣù kàbá kan yára.
Bọ́lájí kárẹ̀ kàbàkà o Jani adé mi kàbà o. Èèyàn kò lè rẹsẹ̀ bá a sí Bọ́lájí kárẹ̀ kàbàkà o Jani adé Bọ́lájí. Saubalinga come back to Nama. Bọ́lájí kárẹ̀ kàbàkà o. Èèyàn kájọ́ sani ọ̀pẹ ìyàwó. Èèyàn ló ṣe bọ́ ọ̀yẹ́ ìbò Bọ́lájí. Èèyàn kò lè rẹsẹ̀ bá a sí Bọ́lájí kárẹ̀ kàbàkà o Jani adé Bọ́lájí. Mo ṣe nílé ìwé wà nílé onípákó ẹ má ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́ délé ẹ má ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́ délé fẹ́ délé ọdẹ. Bọ́lájí kárẹ̀ kàbàkà o Jani adé Bọ́lájí. Ẹ̀wọ̀ ṣani Àjàní ẹ̀wọ̀ mi ní Àjàní o. Kò ṣàwòrán ní ìbọ̀dẹ̀ yàrá oríṣi kàbàkà o. Bọ́lájí kárẹ̀ kàbàkà o. Bọ́lájí kárẹ̀ kàbàkà o. Jani adé Bọ́lájí. Mo lánàá mo kọrin Àjàní. Ọba tilétilé ọmọ kì í ti ilé ẹ. Tilẹ̀kùn kan tilẹ̀kùn wọ́n jà kò mọ kankan lù. Wọ́n dìde sọ̀kò àìjẹ́ ọlọ́ládé o. Wọ́n dìde jùkọ́ àìjẹ́ ọlọ́ládé o. Ọlọ́ládé Mọ́sùlùmí Jani adé mi bàbá kan mi. Ó kéré sí wa bẹ́ẹ̀. Ó yẹ kẹjọ páàkì àǹkó ní kó tẹ̀lé wọn. Ọmọ Yíbò kan mọ̀ lù. Ọ̀rọ̀ àwọn nẹ́pà ẹ bá a dá a sí. Ájú kọ́mọ́dà mi ojoojúmọ́ náà múná lọ ẹsẹ̀ àrí iná lò nínú ilé. Pẹ̀lú bàjẹ́ sọ́ọ̀ náà èèyàn ní. Ìjọba tún dẹ̀yìn ìdí àpọ̀ ẹ bá a dá a sí. Gbogbo Nàìjíríà ń bẹ̀rù tí wọ́n lé. Ó jẹ́ ti bàjẹ́ ìbọ́lẹ̀. Ó kéré sáàyè imagination.
olórí oko pfc yẹ bá mi bá ọmọ dáadáa jẹ sáyẹn tó èmi ránṣẹ́ ọkọ̀ búùkì mi first lady láti bá jẹ bọ́ọ̀lù mi bá mi bá ọmọ rẹ ọjọ́ sáyẹn lè yọ ọ́ gan. president pfc.